ẹ kì í sọ tọrọ fún yín ṣe rí mo ti lọ bí kan tó ní pé àwọn tó ń ṣe orí ìtàgé pé wọ́n máa ń live fake life ẹ kì í sọ tọrọ fẹ́ ká tó òkè ibi táwọn àlè ní àwa ṣe láti pọ́nra wa lé ní tí bá ń kẹ́ bàbá lábẹ́ gí ẹ̀rí dúró náà martin nìyẹn mo pé ìbò ló lè pè mí ẹ ká lọ bí báyìí ká lọ ṣe mẹ́ kó lè pọ́n yín lé kó lè pọ́n mi lé ṣe rí iṣẹ́ wa tá a bá ti ń dàgbà díẹ̀díẹ̀ a máa ní àwọn fans tó pọ̀ ẹ jọ fans yẹ tó wọ bàbá abẹ́ aṣọ tó ti mọ̀ pé bí 500,000 ni ṣé wọ́n máa kára lọ́bẹ̀ ni ó ní wà kára lọ́bẹ̀ wá ó pé ẹ̀ka package ok o lè dúró báyìí kó o pé ok ibi tí mo lọ yìí o pàtí olówó ńlá torí àwọn èèyàn ló ń love wa owó fans là ń ná àwọn tó fẹ́ràn wa nígbà táwọn tó fẹ́ràn wa bá sọ fún wa yìí pé ok o wá bá mi ní pàtí báyìí níbi tó dárúkọ tó yẹ bí tó heavy gan o dẹ̀ ní mọ́tò èmi ò rẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ nínú pé pàdé ẹ̀kan tó ní bí a kò yá mọ́tò ẹ̀ débẹ̀ kó dẹ̀ padà ìtẹ́mi ò like ni pé nǹkan tó ò ní kò ní wọ̀ ló ní o kò ṣẹ̀ṣẹ̀ nínú pé alára ló ń gbáraga a gbọ́dọ̀ wò pé òkè ibi tí mo lọ ọ̀dẹ ní báyà ọ̀dẹ tí wọ́n bá èèyàn ńlá ni ẹ̀kẹ́ mi náà wọṣọ gidi débẹ̀ ká máa jẹ gbèsè lọ bá aṣọ gbèsè mi ò like ẹ̀ ṣùgbọ́n ẹ ká wò pé èmi náà dúró tán mọ́ àmọ́ ẹ ká débẹ̀ ká dẹ̀ padà gbogbo kíní ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni ṣé ó dá ṣe ti kẹ́ a lè pé ok nǹkan táwọn èèyàn fi máa rò ní ok bí mo ìwà yìí mo ní issues pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ gan tó lọ́ máa bìlì pé owó gidi wà lọ́wọ́ mi kó dẹ̀ sí kó ọlọ́run ọba ló ń tolé ayé mi nítorí wọ́n pé èmi ti ní kó ara mọ́tò fún orí ìgbà tí mi ti ní mọ́tò tó máa ta ti fún orí oríṣiríṣi mi àbẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹ̀yà mi tó rẹ̀ tí wọ́n bá dẹ̀ ti fún owó ti dìjà wọ́n ti fi kàn tirẹ̀ lórí screen wọn ò mọ̀ pé kò so owó yẹn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí pé àwọn náà máa package àwọn àní ìrìn ìdọ̀tí àní ìrìn láyọ̀ fún àwọn pé fake life kíkan ní ìsìn tó bá dé àyíká tó dáa tó fine dáadáa máa ya fọ́tò máa ṣe fídíò èmi ò kàn ní wá kọ́ síbẹ̀ pé mi mò ní o máa ya fọ́tò máa ṣe fídíò táwọn èèyàn tó fẹ́ràn wọn tó ká àmdẹ̀ like bọ̀bọ̀ ẹ̀ ṣùgbọ́n kí wọ́n lọ ṣe lẹ́gbẹ̀ẹ́ gbó ṣẹ́yìn kan máa like ẹ̀ kí ṣe lẹ́gbẹ̀ẹ́ gbó kí ṣe lé àlàpà ẹ̀ ní like ẹ̀ bóyá rí nìyẹn mo máa tún sọ gbogbo àti bá ti lọ́pọ̀ tí bá rọ́pọ̀ àti ọ̀ tó ń jà wá ní mí ní kẹ́ máa separate o nǹkan tó bá jẹ́ nǹkan tẹ́ ṣe lè correct ẹ yanjú ẹ tó bá níyàwó kó tọ́jú ẹ o ẹ tó bá lọ́kọ kó tọ́jú ẹ o ṣe rí ó dáa kí ìyàwó sọ pé mi ì ṣe mọ́ kó wà ní Canada ọkàn bàbá ṣì máa balẹ̀ wípé tó bá dá àárín kan táwọn ọmọ bá yẹ pinlẹ̀ mi ẹ lọ báyà yín ṣé mi kan mo bí ni tó mọ̀ pé ọmọ bàbá yà wọn sọ̀rọ̀ ìyá tó dẹ̀ wà mẹ́rin abiyamọ náà ni a máa fáwọn ọmọ ẹ̀ nìkan ó yàtọ̀ sí pé kéèyàn ti wá lọ o so ilé tó bá fẹ́ dàrú tí àtúntò bá lè wà kọ́ tuntun tí ó bá dẹ̀ sí náà tó wáyé pé ó máa jẹ́ ìfapárapa kan fi ọpọlọ tó nítorí pé kò máa ń dà torí tí ẹnìkejì bá ti lọ kò ṣe nǹkan tó rọrùn dí ọlá mo sì ń fi agídí ṣáàwá kiri kò tí straight kò straight ṣe ló máa ń dàbí kí ìyá èèyàn kú lọ́jọ́ àpè ọ̀rẹ́ èèyàn kú ìyàwó èèyàn kú alábàásọ̀rọ̀ èèyàn kú lọ́jọ́ àpè torí pé òun lálákòóso gbogbo lémi tèmi ojú pé èlò ni iye báyìí máa wá owó yẹn lọ òun ló ń ṣàkóso ẹ̀ báwọn ọmọ ṣe fẹ́ jẹ gbà tèmi rè bọ́yìí fẹ́ mú bọ́yìí fẹ́ lọ ilé ìwé lọ́ fẹ́ lọ aṣọ lọ́ fẹ́ wọ̀ báwọn lọ́ fẹ́ ṣe báwọn lọ́ fẹ́ ṣe tó ń tọ́jú wọn tó dẹ̀ fi discipline sínú ayé wọn tèmi ojú pé kí ni ká ṣe lọ tọ́lọ́run dẹ̀ gbàdúrà tó tọ́ wọn gan kódà nígbà tó kú tọ́ mọ́ pé wàhálà dé ó ti fi mí sí wàhálà tó pọ̀ torí pé àti relate pẹ̀lú àwọn ọmọ ẹ̀ gan kò dàbí iṣẹ́ là ń dàbí ọ̀rẹ́ àwọn orí pé bá léjúmọ́ wọn kàn rẹ́rìn torí àti dàbí ọ̀rẹ́ mo ti fẹ́ra mi sáàyè mi pé first born ìyàwó mi torí gbogbo wọn tó bá òun ló ń tọ́jú ilé kí ló fẹ́ kí ni ká ṣe owó báyìí báyìí máa sáré lọ wá ó yá tó di skul tó ń lọ tó rí gbogbo ẹ̀ torí ẹ̀ ló dùn mí pé ó yá tó fi lọ ẹ̀ lọ́ àbámi tẹ̀sán rẹ̀ bẹ́ẹ̀ sọ. orúkọ mi ni Ọlálékan Ládàpọ̀ Emmanuel Aremu Ọlátúnjí Ọ̀ṣun ni mo ti wá Ilé Ifẹ̀ to be precise ṣùgbọ́n yàn ní ilé bàbá kó má ní ilé ìyá Abẹ́òkúta ilé ìyá mi tó já sí pé ó náà mo claim ní àtìlẹ̀ mo ti wà ní
Ogun State more than 40 years so àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bí tí mo marry sí tí mo dẹ̀ bímọ sí rẹ̀ àdúpẹ́. ṣeun kọsà ó ti tó ọdún mẹ́rin sígbà tí ẹ ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ orí ìtàgé. Èmi ò tí ì pẹ́ o ṣùgbọ́n ọmọ tí wọ́n bá bí nígbà tó ti bẹ̀rẹ̀ náà I'm talking about 2007 bí 18 years ago so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́. ṣeun kọsà tó láti ìgbà yẹn tí ó wákàtí ọ̀rọ̀ sinimá wo àbí múvì wo ni lẹ kọ́kọ́ ṣe tó ẹ bá àwọn èèyàn fi mọ̀ pé ẹni yìí ẹni tó ń ṣe fíìmù. Àwọn fíìmù yẹn ò ṣe é sáré sọ ṣùgbọ́n nígbà tí máa ṣe kan mo rántí dáadáa iṣẹ́ Ambassador Bọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá ni Àgbélóláró sí nǹkan mo wá láti Oṣù nígbà yẹn mo yìí wá school final year mo sáré wá ṣe Ambassador Ṣẹ́gun Ògúngbè ló direct so mo lè ṣe sí nǹkan yẹn ń bẹ̀ mo lè appreciate ẹ dáadáa ó pẹ́ nípa tó tì mí pé iṣẹ́ yìí àfi kì í ṣe. ṣe ń bọ̀ sọ lẹ́yìn ìgbà yẹn kí ni àwọn nǹkan tó yẹ pé àríṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ àríṣẹ́ báńkà ńlẹ̀ kí ló dé tó yẹ pé iṣẹ́ orí ìtàgé ìgbọ̀ngàn lè rọ̀ báyìí kí nǹkan tó inspire yín àbí kí ni àwọn nǹkan tí ẹ rí gbọ̀ngàn. ẹ ṣe láti lẹ̀ lèmi ò tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ lọ́ndà anybody ká máa ṣe oṣù 30 days ká máa gba iye kan láti lẹ̀ mo ti ń bẹ Ọlọ́run rí pé gbogbo wọn tí bá máa ṣe gbogbo tí bá máa kà gbogbo wọn tí bá máa ṣe ó jẹ́ mi ni màá máa darí mo ìfẹ́ máa rìnrìn ayé mi tí Ọlọ́run dẹ̀ bá mi gbọ́ bẹ́ẹ̀ so Ọlọ́run bá mi gbọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ó rí bákan láàrin kan pé yéè pẹ̀lú nǹkan kékeré tí mo kà náà ó yẹ kí n máa fi ṣiṣẹ́ láti bọ́yàwó bọ́mọ torí ẹni tí kò bá lówó tó láti bọ́yàwó àtọmọ tó bá dáàrin kó máa dèṣù tó dẹ̀ wò pé òun náà alternative láti lọ ṣe nǹkan báyìí ṣùgbọ́n torí pé iṣẹ́ yìí mo ti like ẹ̀ láti secondary school mo tún wá dé church tí mo ń lọ wọ́n tún pè mí sí mo tún ti wá like ẹ̀ gan pé mo kàn wá connection tí máa fi wọ sakula fíìmù ni so inú mi dẹ̀ dùn pé gbà tí àsìkò tó mo rí connection ẹ̀ bẹ̀rẹ̀ wọ̀ bẹ̀. bàbá wa ṣe ń bọ̀ sọ bàbá connection gangan tí ẹ sọ yìí kí ni ẹ jẹ́ lè sọ irú connection tí ẹ̀ ń wá gangan. ẹ ṣe rí wọ́n ní ẹni bá mojú òkun ló máa ti sùn wọ́n ní ẹni bá mojú sòkun ló máa ti tu ẹ̀ ṣe rí ẹ mọ̀ kí ọmọ rò pé òkè mo fẹ́ gbá bọ̀ àfikẹ́ rí coach tó yé tó mọ̀ tó máa connect ẹ sí àwọn èèyàn ńlá ìjọ ẹ̀ mo wà pẹ̀lú pàdé mi kan ní joint kan ni so wà ní òkè kéde kan so ọ̀gá mi wọlé níjọ ẹ̀ ó kàn ní ìwọ tó ló fẹ́ ṣe fíìmù mi kàn ti gbàgbé kẹ́ ẹ wo ṣe Ọlọ́run ló sọ pé ìwọ tó ló fẹ́ máa ṣe fíìmù wo fíìmù kọrí o èmi kàn wo ẹni ẹbí ọ̀rẹ́ ní báyìí rí inú fíìmù wípé kinní kan a dẹ̀ sọ̀rọ̀ àjọṣe fàájì ṣùgbọ́n pàtí mo délé Ọlọ́run tó fẹ́ kí ẹ pé ṣẹ́yìn náà máa fẹ́ ṣe mo délé báyìí sí ọ̀gá mi yẹn lọ́n ṣò nínú táwọn ìyá mi ọgbẹ́ni ṣe fíìmù ló tọ́ bá kí fún mọ́lẹ̀ bàbá ẹ jọ̀ọ́ o bàbá ẹ jọ̀ọ́ o bàbá mo rí nínú fíìmù sí tàbá fẹ́ ṣe báwo ni ẹ mọ̀ kọ́tọ́ lọ́run tóbi jù láyé ìgbà yẹn owó àti wọ kákọ́ọ̀sì tí wọ́n introduce sí igi àlọ́yé kakọ́ọ̀sì one of the best kakọ́ọ̀sì àwọn tó ń gbọ́ máa mọ̀ pé rọ́kọ̀ ni mò ń pa cabin biscuits mo fi wọlé àti bacos ọ̀gá mi dẹ̀ gbà mí tọwọ́ tẹsẹ̀ olówó gẹ̀mọ̀ portable actor lọ̀gá mi táwọn èèyàn máa ń pè ní Arijan so àjọ máa ń wà máa kọ́ mi lélẹ̀ kọ́ mi tó ń kọ́ mi so àwọn tó train mi pọ̀ kò ṣàwọn nìkan àwọn ní direct boss mi ni ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀gá pọ̀ ní igi àlọ́yé kakọ́ọ̀sì tó lọ́mọṣẹ́ tọ́jọ́ dà wá pọ̀ mọ́ra wọn Ambassador Ọdúnládé wà bẹ́ẹ̀ Káyọ̀dé Agédìran wà bẹ́ẹ̀ Ṣẹ́gun Ògúngbè wà bẹ́ẹ̀ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́túndé Ṣómáyọ̀ Kọ́lá Ajéyẹmí Nọ́tíkà Filẹ̀ fún Dára Gbéjò àwọn èèyàn pọ̀ tí wọ́n dọ̀mọ̀ pọ̀ tàdé ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ọ̀fẹ́ pé lẹ́ni Ọlọ́run bá gbàdúrà wa. ṣe ní gbọ́sà bàbá ká tó tẹ̀síwájú mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tó gbé màá fẹ́ kí ẹ bá wa yànnà náà torí àwọn èèyàn tí wọ́n ń wò wá àti àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ẹ̀sà
ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ni wọ́n ti tẹ̀ sí wa tí àwọn èèyàn máa ń sọ wípé wọ́n ní àwọn mákẹ́tà àwọn ló ń jèrè àwọn onítíátà. Bàbá kí ni ẹ lè sọ nípa àbẹ̀yàn? Báwo ni kí ni ìyà tí mákẹ́tà kọ sí àwọn tí wọ́n ṣe fíìmù nígbà àwọn ni wọ́n kọ sí wọn sàn? Ẹ ṣe nígbà tí èmi dé nígbà yẹn àwọn marketers wọ́n máa kówó fún ẹni tó mọ̀ pé iṣẹ́ ẹ̀ máa tà torí gbogbo wa náà la mọ̀ yìí pé a gbọ́dọ̀ ṣòwò ká short amóye ìgbà yẹn èmi ò mọ̀ wọn á ní kẹsẹ̀ tó ń tà kéde kan náà ń tà tó fi ń lọ ṣùgbọ́n gbà tèmi bẹ̀rẹ̀ sí í ṣe fíìmù tèmi àwọn marketers tí Ọlọ́run darí sí mi o ṣe rí ìlú gángan lọ́rọ̀ ilé ayé wá kọjú sí ibì kan mo máa kọ̀yìn síbì kan ni nígbà tèmi bẹ̀rẹ̀ móvì tèmi móvì tí mo kọ́kọ́ ṣe nígbà ẹ̀ ta ló fẹ́ kú highwaves náà tà wọn ò jẹ mí ₦1. mo ṣe kejì Gemini ló tà wọn ò jẹ mí ₦1. Zalop Ventures mo ṣiṣẹ́ fún wọn tí ó sọ̀rọ̀ 3 4 wọn ò jẹ mí ₦1. Corporate Pictures tí mo bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ṣe máa ṣiṣẹ́ fún wọn next week àwọn tí wá yàtọ̀ gan tó bá sọ fún ẹ pé Lékan ọ̀la ni máa fún ẹ ní 3 million tí mo fẹ́ fún ẹ o tó bá ti kù 11:45 lọ́sùn lóru ni mo sọ owó ẹ máa wọlé àdéhùn yẹn pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ dọ̀la àjọ wà dí ọ̀la bá ṣáàtì wọn sìn àfi bí wọ́n sùn tó bá lè jì pàpàpà wọn ti dá mi lóhùn bàbá lóko kò lè work bẹ́ẹ̀ kọ́ báyìí ló work àdéhùn làdéhùn tó jẹ́ pé èmi ò mi ní ṣòro pẹ̀lú marketers rí and then ẹ mọ̀ ẹlòmínà ó lè ṣòwò kó máa gain ẹlòmínà dẹ̀ máa ṣòwò kó máa gain so kọ́lọ́wọ́n bá wà pẹ̀lú wa. ẹ ṣé sà bàbá mo tún ní ìbéèrè kan sí tó pé màá tún fẹ́ kẹ́tù bá wa sọ nípa ẹ̀ torí ó ní àwọn nǹkan tí àwa náà rí rẹ pé wa ò pé ló pẹ̀lú kan náà pé àwa wá síbi tó mọ̀ pé tá a bá ti rẹ́yìn ẹ̀yin á sọ bí gbogbo nǹkan yẹn ṣe rí nípa ọ̀rọ̀ fíìmù Lísàbí Lateef Adédìméjì tó kọ́kọ́ ṣe torí àwọn èèyàn fi yé wa pé ẹ̀yin lẹ kọ́kọ́ ṣe Lísàbí kí ni ìyàtọ̀ tó wà láàrin èyí tí Lateef ṣe àti ti ọ̀dọ̀ tí yín kí n jẹ́ ẹ lè ní ohun bíi 2 3 tẹ̀lé bá wa sọ nípa ọ̀rọ̀ fíìmù yẹn. ẹ ṣe Lísàbí tí lákọ̀ọ́kọ́ èmi kọ́ ni mo ṣe o Yẹmí Adégúnjú of Africa in blessed memory mo kò wá opportuned láti jẹ́ lead tí mo ṣe Lísàbí ọmọ Ọ̀ṣun ní mi Ilé-Ifẹ̀ mo á ṣe Lísàbí l'Abẹ́òkúta so àwọn kọ̀ọ̀kan wà náà ní location tó fi kún láti cover pé torí mi gbẹ́gbà directly ṣe get kìíní ẹ̀sìn now èmi wá wò pé ìyàtọ̀ tó wà ń bẹ ó fẹ́ because we are talking about cinema now bóyá ìfẹ́ tó wọ́n á gbá research tó pọ̀ láti wọ́n á gbá research tó pọ̀ gan-an sí kọ́tà 14 years ago tẹ́mi kan bá wò pé okay mo fẹ́ ya YouTube normal YouTube mo fẹ́ ya Lísàbí màá tún lọ gbá research tó yẹ pé màá tún ṣe tó tún máa so sinima tí Lateef ya ẹ kúrò ń bẹ o ó dúró tó gbá research gbẹdẹ dúró tó wọ́n dúró èmi gan kí ni sí mbẹ ẹ tó gbogbo ayé mọ jẹun àṣà máa bọ ọmọ bọ gbogbo ẹ nǹkan tó fà á nìyẹn so ìyàtọ̀ tó pọ̀ wípé ká máa fi sinimá wé ayé kò ṣáyé cd tún ní cassette so ìyàtọ̀ ẹ pọ̀ kò ṣe ẹ báyìí ká fi wéra wọn mo rí pé ó dà pé ẹ ń gbìyànjú láti ṣe ọjọ́ ìbí yín ní oṣù tí ó ń bọ̀ lọ́nà àbí nínú oṣù yìí mo dẹ̀ tí ń rí pé ẹ ti ń sọ pé gbogbo òun máa lágbára tó ní ọ̀kẹ́ nínú ọjọ́ ìbí tẹ fẹ́ ṣe ẹ̀sà mo fẹ́ béèrè wípé irú àwọn èèyàn wo lẹ̀ ń bọ̀ fún yín tí ẹ̀ ń retí àti pé irú ìrànlọ́wọ́ lẹ fẹ́ kí àwọn èèyàn because ẹ̀ ń ṣèyàn tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ní ẹ fẹ́ ṣe nǹkan ó yẹ kí gbogbo ayé kí wọ́n ṣe kí ni kó gbájúgbọ̀ pé nǹkan yóò gbọ́dọ̀ bàjẹ́. ẹ ṣe ẹ ká kọ́kọ́ rẹ tó kọ ọjọ́ ìbí kan mo fẹ́ ṣe last year ni mo pé 50 mi dẹ̀ lè ṣe torí ìyàwó mi ìyá yìí mo kàn fẹ́ ṣe 3 in 1 ni mo fẹ́ ṣe graduation fún àwọn ọmọ tí mo ń train mo dẹ̀ fẹ́ fún àwọn èèyàn láwọ́d mo dẹ̀ fẹ́ ṣe premier movie mi
omi àgbọn Ọlọ́run ló mọ̀ bí omi ṣe ń wọnú àgbọn àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ ṣe nìyẹn àwọn olólùfẹ́ mi gidi gan tó mọ̀ mí tó 2 years máa ń ṣe àwọn náà ni mo retí tó máa wá tọkàn mi balẹ̀ tó máa ràn mí lọ́tí gbogbo ẹ̀ máa dùn tó máa lárinrin kò yọ ẹ̀yin náà sílẹ̀ ẹ wá record gbogbo ẹ̀ fine lọ́lọ́tún lọ́sì ràn wá lọ́wọ́. kí a fi ọ̀rọ̀ ilé ìkàfi parí gbogbo ẹ̀ bàbá ẹ ti sọ̀rọ̀ yín pé mófì kan ó ń bọ̀ lọ́nà nínú mófì tí ó ń bọ̀ lọ́nà ẹ̀ ǹjẹ́ ẹ kò lè sọ bí 1 or 2 things tó pé ó yàtọ̀ sí àwọn tí ẹ ti ń ṣe sẹ́yìn. ẹ ṣe rí kinní yẹn oore òjijì ló mi kí n sọ bọ̀ tí bá ti sọ àwọn ìyàwó mo sọ pé omi àgbọn at least omi inú àgbọn kò sẹ́ni tí wọ́n bá kọ́ tó kọ́ wà ń bẹ̀ ni pé ìyá kan wà ó bímọ tó bímọ tó lákàkà lórí ọmọ ẹ̀ a lè sọ pé ó látẹnujẹ tó dẹ̀ pé obìnrin méjì ló ń wá ọmọ ń wá ìkan ó máa ń nawọ́ sí ìyá ẹgbàá bọ́fìtà ẹgbàá mílò ìkejì ò ṣe rárá torí kò lù kejì ẹ̀ lọ́mọdé lọ́wọ́ jù ìyá ṣáàyàrí pé ìyẹn ni kò fẹ́ ó dáwọn àárín kan ti bí ó wò pé ìyá yìí tó ń takò mi lọ́dọ̀ ètò mo fẹ́ ẹ jẹ́ ń fi ṣòwò fọ́mọ ẹ̀kọ́ ọmọ ẹ̀ lè lówó lọ́wọ́ tọ́mọ ẹ̀ bá ti lówó lọ́wọ́ á pu èmi àtọkọ mi àti ìyá ṣé ẹ understand bá lẹ́ ṣe yẹn kí ni ẹ wá padà dà lé ọmọ ẹ lórí ìyá náà ta mọ́ra pẹ̀lú àdúrà mọ́ra wọn kankan ó dẹ̀ wá ta mọ́ lórí ìyẹn ya wèrè gbogbo ẹ̀ ṣáà wọnú ara wọn ṣùgbọ́n ẹ má fọ omi àgbọn ó ń bọ̀